lóòótọ́ ẹ̀ ń takú pé ẹ fẹ́ Yorùbá nation. Èmi mọ̀ pé gbogbo èèyàn ló fẹ́ Yorùbá nation torí pé gbogbo èèyàn ló fẹ́ gbé ní ìgbé ayé tó dáa kó tó di pé ọlọ́jọ́ máa dé nígbà tí ìgbà dàgbà tó dógbò. Kí là ń pè ní self-determination? Self-determination ni ráìtì ọmọ ènìyàn láti lè rán ní gọ́ọ̀mẹ̀ntì tiwọn nílùú kan náà tí wọ́n ń sọ èdè kan náà tí wọ́n jẹ́ ẹ̀yà kan náà. Lára reason tí a ṣe ń sọ pé kí Yorùbá kó ní ìdádúró kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn kò lè tako ẹnì kankan torí pé kí ni ní ìgbà kan rí ilẹ̀ Yorùbá ti dá dúró ní many thousand years tó ta bá wá ń béèrè fún the same right nísìnyí èmi ò rò pé ó pọ̀ jù pé à ń béèrè fún right to self-determination. But one thing is we must not give up, we must continue the campaign. So gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Yorùbá tí ẹ wà ní abroad tí a lè wà ní different places, kí ló dé tẹ̀ ń tako Yorùbá nation? Ṣé bí gbogbo wa ṣe ń gbé labroad yìí tí a bá wọn ṣe many things ní different sector, ṣé kò dáa kí a lọ replicate better version sí ilẹ̀ Yorùbá? Ẹ wo bí àwọn northerners kò sẹ́ni kankan tó nífẹ̀ẹ́ ara wọn torí pé Fúlàní ti gba north kúrò lọ́wọ́ àwọn Haúsá. Àwa wulẹ̀ Yorùbá yìí náà láti ìgbà tí wọ́n ti parí western region. Ẹ wo gbogbo atrocity tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lénìí tí ebi ń pa àwọn èèyàn, economy wà in depression, many things nítorí pé resources wa tó yẹ ká fi tọ́jú àwọn ara wa gbogbo ẹ̀ wá ń pín láàárín àwọn ẹ̀yà tó kù. Èyí tá a bá wá need nígbà tá a bá dá dúró á lọ máa rà á níbi tí kò ti sí torí pé gbogbo ìlú tó wà lágbàáyé àwọn ìlú kan wà tí wọn ò ní resources tí wọ́n dẹ̀ manage láti kó resources tí wọ́n ní láti kó wá sílùú wọn either as a finished product tàbí as a raw material tó máa wá reproduce. Ìyẹn la ṣe sọ pé Yorùbá nation is a solution to many problems tí exist lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà. Tá bá ti kúrò a ní constitution tiwa, a run the government tiwa, a ní gbogbo security tiwa tó máa ṣe ààbò fún wa tí kò ń ṣe léyìí tí Boko Haram tán overrun ní Nigerian military. Ìwọ náà máa wà jẹ́ kó pẹ́ darapọ̀ mọ́ Yorùbá nation lẹ́nu ká lè jọ jàǹfààní ẹ̀. Yorùbá nation no going back.